limit. Ẹ lọ jáwọ́ gbogbo ẹ̀yin oníbàjẹ́ ọ̀kan lọ́mọ ìbàjẹ́ tẹ̀ ń ṣe kò mà lè gbé débi kankan. Ẹ lọ jáwọ́ gbogbo ẹ̀yin oníbàjẹ́ ọ̀kan lọ́mọ ìbàjẹ́ tẹ̀ ń ṣe kò mà lè gbé débi kankan. Mínísítà ẹ lọ jáwọ́ o sẹ́ńtọ̀ ẹ lọ jáwọ́ gbogbo ẹ̀yin oníbàjẹ́ ọ̀kan lọ́mọ ìbàjẹ́ tẹ̀ ń ṣe kò mà lè gbé débi kankan. Ẹ lọ jáwọ́ gbogbo ẹ̀yin oníbàjẹ́ o ọ̀kan lọ́mọ ẹ̀yà Adébáyé wàyà sọ ìbálà kìlò àlàmú àná wàyà sọ ìbálà kìlò àlàmú àná anọ́lájà àlàní kéwùlé mínísítà ìsà àrọ́pítà mínísítà kọ́dà àrọ́pítà mínísítà wà ìsàlámù. وإسلام تعرفه فاليوم عرفت من استهلانا لأن أنا الله جعلني كولي منستا أنا منستا كولي منستا. Hello jáwọ́ gbogbo ẹ̀yin oníbàjẹ́ ọ̀kan lọ́mọ ìbàjẹ́ tẹ̀ ń ṣe kò má lè gbẹ̀yìn débi kankan. Èyí tá a tó mú wá abẹ́ olólùfẹ́. Èyí tá a tó mú wá abẹ́ olólùfẹ́. Nípa Àjíyálìmí Adébáyé ọ̀kan lọ́mọ bàbá wa ẹni tọ́lọ́mù bàbá. Sallallahu alayhi wa sallam. Microphone ìbò kọ́mọ́sáré ya lò láti fi pọ́n Ọlọ́run ànábì Muhammad lé lára ànábì wa Ṣákìrì bí Adébáyé Ọ̀kanlọ́mọ. Báyọ̀ rẹ̀ kájọ́ mo ṣokò alhamdulillah gbogbo ọpẹ́ ní máa síwájú inú mi dùn bẹ́ẹ̀ farabalẹ̀ yìí gbogbo ẹ̀yin aláwọ̀dù tí wọ́n ti pè látẹ̀ka kí n tó gbé àwọn òdùnmọ́ alájọ́ ọ̀pọ̀lọpọ̀ atọ́rọ̀ àforíjì o ẹ̀rí pé gbogbo àwọn aláwọ̀dù tí wọ́n ń pè á introduce yín ẹ̀ ń lọ jókòó padà ní ààyè yín ó fi di àsìkò tá a fẹ́ pírísẹ́ǹtì award èèyàn ní gbogbo akọ́kàdìgbà báwo ni wọ́n ṣe ṣe tiwa tí wọ́n ṣe tẹ̀lé ní ìgbà kan wọ́n ní ìwà pọ́n Ọlọ́run lé lára àfọwọ́lùpọ́n láti Maryland Washington DC Amẹ́ríkà wákàtí mélòó kan sísè fún wa ní fúláìtì wọn padà ìdí nìyẹn tá a fi ní kí a ṣe é bẹ́ẹ̀ ẹni àkọlé sí ni wọ́n ẹni ó fi lélẹ̀ fún náà wá pọ́n yẹn lé ìdí tá a fi ṣe é bẹ́ẹ̀ nìyẹn o kálukú náà gba àwọn ìyẹn lásìkò tí ọba kan ṣùgbọ́n kálẹ̀ tètè yọ̀dẹ́ tí padà sí Amẹ́ríkà láti ṣe é bẹ́ẹ̀. A ṣe yí lónìí gẹ́gẹ́ bí Ọlọ́run tí wọ́n ṣe pín àwọ̀ọ̀dù fún àwọn èèyàn nínú àlùkò àti ó kún fún Ànábì Ibrahim ó kún fún Suleiman ó kún fún Dawud ó kún fún Idris ìdáwó kánà sí tí kọ́ńtàbí wọ́n fa anáhùn màkàtó àwọ̀dù àfitinútì fẹ́ ní orúkọ ní bí wọn Mọ̀kádùn Aziz Academy for Quran and Arabic Studies a present the certificate of excellence fún aláàjì wa Ọ̀kanlọ́mọ kátó wá lọ sílẹ̀ the flag of the award bọ̀dá mi ẹ̀jẹ̀ mi bọ̀dá mi ẹbí mi Sanusi mi ìran mi ní bọ̀dá mi táwọn jẹ́ kí wọ́n jọ bí wá bí kankan papọ̀ so awọ́dù ti yíná wà bí ẹ̀rọ máa yọ̀ ọmọ lẹ́nu aláàjì wa Ọ̀kanlọ́mọ gbọ́dọ̀ fún àdáwò kankan náà yẹ wọ́n ti ṣèlú owó $5,000 wá pé àmọ́ lórí gbogbo ẹ̀yà aládùúgbò ti tẹ̀sán fún ọ̀la ọ̀fẹ́ ìfẹ́sí ọ̀rẹ́ mi ọmọ ìyá mi àbúrò Usman àdékùn dáadáa àdékùn ìrọ̀lọ́wọ́ fún ọ̀la ìgbà bá tilẹ̀ sí àwọn obìnrin alájà ilé tó máa kí dáadáa bá dà tó wá sí ló sáré yọ ilé ìṣe ni mo yọ yìí ṣe ni
torí pé èmi ni mo sojú ṣé ayọ̀pẹ̀ láì ní ìlú èmi ni mo sojú bàbá àgbà náà ní ìlú èmi ni mo sojú ṣé òdáwọ́dà àfáànílá ń bí ìlú èmi ni mo sì ṣe aṣojú bàbá tó bí lùkùmán bàbá tí ọba wa tó sọ̀rọ̀ wá dé lórúkọ sáyé mo ti kó lùkùmán jẹ owó ẹgbẹ́ action gbogbo wọn mo sojú àwọn tí ó kù mí lọ níbí ni mi ò débẹ̀ tó lè dìde wákà ẹgbẹ́ bí aláwọ̀ òdòkó lẹ́yìn ọlọ bí ẹ̀kọ́ torí ìyẹn rán mi ní ìṣẹ̀lẹ̀ ọ̀kọ́lọ́wọ́ àfi ìbọ̀lọ́wọ́ ẹ̀yẹ ìfowópamọ́ sọ́dọ̀ ẹ̀ ní kábàámọ̀ pé láti la wá lọ Canada yìí gbogbo ẹni wá bí lójì pẹ̀lú ògbọ́ ọlọ́run ìdẹ̀ra tẹ́ ẹ̀kọ́ lẹ́tà sí ọlọ́run ti sàrà fún yìí aláàjì wa ọ̀pọ̀lọpọ̀ ní orúkọ lẹ́gbẹ̀ẹ́ wa Balkazi Aziz apẹ̀sẹ̀ntì awọ́ọ̀dù àpọ́nlé award of excellence wọ́n rafa anáwó fàkàdà ọ̀yẹ́ àwọn olóògbé yẹn súnmọ́ àbájá yóò ní ẹ̀yẹ ọ̀rọ̀ tí àgbàdá kẹrin tó kù àpẹ wà mẹ́ ọwọ́ yín wà pẹ̀lú ẹ̀ náà wọ́n ṣe àgbàdá àjọ ṣe é ní. bàbá ti ṣe lẹ́yìn tọ́wá yìí á fi àwọn wà nínú ọmọdé lẹ́ẹ̀kan náà bàbá ti pa àwọn wà nínú ọmọdé bàbá ti dúpẹ́ fún bàbá yìí á ṣe wá sí àbíyá àlùbá nípa àwọn tó kù wọn lọ fún àjọ àlè ojú àwọn ènìyàn pé sàtífíkẹ́tì yẹn o máa ti gbà láyé àgbà tàbí àgbà bẹ́ẹ̀ sàtífíkẹ́tì àjẹta àgbà tí wọ́n mọ̀ ọ́ wá pé jẹ́nà náà ní wọ́n hàn ìlà yóò ti nù pẹ̀lú ògbọ́nọ́ alámúnẹ̀sì lákàlà bàbọ̀ bisimilayi rahman rahim alamnasi araka sadra ووضعنا عنك وزرك الذي أنقض ظهرك ورفعنا لك ذكرك فإن مع العسر يسرا إن مع العسر يسرا فإذا فرغت فانصب وإلى ربك فارغب congratulations bàbá wa ẹni tọ́lọ́run gbà fún tó sì fún lọ́wọ́ ọ̀pọ̀ ló ń jàpá ní òrè lára alimi ọlá tọ́lọ́run dá bàbá ọ̀kan lọ́mọ wọn fi ń sàánú ọmọ wọn lè gbálí sàbí adébárè ọ̀kan lọ́mọ ó ṣe yín lọ́lùwọ̀mọ fún gbogbo ayé ọ̀pọ̀ ló fẹ́ dábì bàbá ẹ̀mí à ọ̀kan lọ́mọ ọlọ́run ló gbé yín ga kẹ́mọ́ ṣe jábọ́. ẹ lọ jáwọ́ gbogbo èèyàn níbàjẹ́ o Okanlomo ìbàjẹ́ tẹ̀ ń ṣe kò má lè gbé yín débi kankan. mo gbẹ̀yìn oníbàjẹ́ kò yẹ tẹ́tí gbọ́ ẹni tó. wọ́n ní àìbá wọn síbẹ̀ lẹ́yìn àwọn bẹ́sẹ̀ ààyè kì í ṣe ààyè tí a dàní àti sọ̀rọ̀ ṣùgbọ́n bíyàn bá rí tó bá jẹ́ kàyéfì Yorùbá ní tó bá ju ojú lọ ẹnu la fi ń wò ó lọ́pọ̀lọpọ̀ àgbàlagbà bí ìṣe máa ń darú lẹ́lẹ́gbẹ̀ẹ́ títí ẹ má bí ìmọ̀ ẹni tó wòye ju ojú lọ ni. irú ààyè yìí àìdíra sí pé bíyàn bá wò ó bíyàn bá fojú wò ó yóò máa fi ràkáyè wò ó pẹ̀lú iṣẹ́ tí àfáwà lòpọ̀ ṣe lára àwọn ọmọdé torí pé ìlú ìfúnláwà adẹ̀mọ́ bó ṣe rí amọ̀sìkẹ̀ẹ́dù wa bó ṣe tight àwa tá a bí ọmọ náà àsìkò mélòó la ní fún àwọn ọmọ wa ẹjẹ́ àbíra wa àwa tá a bí ọmọ àsìkò mélòó la ní fún àwọn ọmọ wa tí ọ̀kan wá fi àsìkò ti ẹ̀jẹ̀ tó wá ń wọ ọmọ ọlọ́mọ pé ká kúkú iṣẹ́ o wà láàyè àti wọn tó èmi yìí ọdún tó tight kí ẹ kí kó lamẹ́ríkà lọ́dún ìlú bẹ́ẹ̀ tó jẹ́ torí láàárọ̀ ọ̀nà láago mẹ́jọ wọn ní tábìlì láago mẹ́jọ lọ́nà tó dáwọ́ jẹ́ kí n sọ pé kò sáyé àmọ́ tí àbáyé ń ṣe léyìn bí ọ̀gá torí tí wọ́n wà ìmúlò torí kùránì rẹ wá torí pé kò sí nǹkan kan tó ju kùránì lọ láyé mọ́ àlùkùránì yẹn náà ní àáfàá wá fi yẹ àwọn ọmọdé ọmọ àáfàá ni wọ́n wá pè ìyàbí kò wá gbọ́dọ̀ pé ẹnìkan ní ìjókòó kò gbọ́dọ̀ pé ẹnìkan ní ìjókòó ó tún wá jẹ́ ìbejì kò gbọ́dọ̀ pé ẹnìkan ní ìjókòó tóun náà nígbà wá dá sọ̀rọ̀ owó ọmọ àwọn àfáà yìí kódà
ẹ̀dá pẹ̀ má bínú torí Ọlọ́run gbogbo àwọn táwa lórí ìjókòó pátá kó má kó ẹnìkan tí ọwọ́ òní wá sínú páálí kó má sí ìsọ̀kọ́ lọ́wọ́ ẹ̀gbọ́n tí wọ́n tún kúrò báyìí kó má wà mọ̀ ọ̀nà páálí afárá àgbáyé ní ẹ bá wa ju omi kan lẹ̀ ká má wà wọ ẹni tí òní dìde bísímìláì. Ẹ̀yin máa ń bínú ó ṣe dá fún ọ̀kan lọ́mọ ló ń bí yín nínú ẹni tó lọ́hùn gbẹ̀dìde tẹni kò ṣubú wàláyé bí ó ṣe wá ṣubú yóò ṣojú olúwa mi ọ̀tá lùlù èpè kò bàjẹ́ lórí ọ̀kan lọ́mọ Ọlọ́run tó ṣẹ̀dá rẹ̀ kò ní fún yín ṣe tàbàjẹ́ àdá alátàrodò fáwọn ọ̀tá yín gbogbo ọ̀tá tó ń dìtẹ̀ ẹ̀yin lẹ ó borí. ẹ lọ jáwọ́ gbogbo ẹ̀yin oníbàjẹ́ Okanlomo ìbàjẹ́ tẹ̀ ń ṣe kò má lè gbé yín débi kankan. ẹ̀yà lọ nígbà fún ẹ̀yàn lọ́hùn bá gbéga